When you better than you try to have a do you work if I do rishi. What better than why so look be or I don't know how my ever just cook do Buzolana, will kill Chobona, you will pop mona. What so look be sena. They be right, do what my do them man. They weep or war, and they are war. They are the evening. Àgbẹ̀ ọ̀pọ̀rù àgbẹ̀ ẹ̀wé àgbẹ̀ ẹ̀mìlà ayára èmi ọ̀yà máa wọ̀rọ̀ mi wàṣẹ́ ló gbé ó gbé màá rédíà ó sábàdàn kí wọ́n máa bẹ́ sẹ̀ ó gbé náà dé o ìṣẹ́ àṣọ́rẹ́dò this is Edo Ibota Edo Moonlit Folklore Gathering. Come and join us in sharing. Yàrá rẹ o Ibota ọrẹ do ayé náà o náà máa wẹ Etian ọrẹ Ivbiedo Etian ọrẹ Ivbiedo ni pé Ihuan kèrè ẹgbọn yẹ ònyẹgbẹ ọrẹ bò Etian na tiens au tien mais na tiens on yo tien Ivbiedo ni Ihuan que ye me pegion ye onyegbe orebo nyegbe orebo eni maritie diski maritie tape maritie DVD maritie video maritie YouTube ni ogunga na itia Ivbiedo wa ro no wa pe won yo ke tele ade mahuna anji ari mama una wa mi abedi o na we tiana ku aki o ge na de no o dan ye na no aki an tiana mo wa du ko pa yo to na ya tiana e tian Ivbiedo pe wan ye egion kebe unye gbe wa bo kia o me no ya ye ma ga su wan so aso so de so that when wata oban wa ya ye ọgbìn wa ni abẹ́tìmá ní èrè wà bókan o ètìmá ní èrè yẹn ìwé ètìmá ní èrè yẹn bó o òkè yẹn ẹ̀mí ẹ̀má ọ̀bàdí ẹ̀má èrè bàkú wẹ̀ kan màgà èsì wá so àìnà wà ọ̀rọ̀ àná sí wa ni dùwà ọ̀hún wà mú ìgbèrè wọn yà sọ yà máa wẹ̀ ráṣú Ihuan ná dị ọma n'ọsụe Ihuan ye unyegbe ọrịbo ọnịma nọwaị dị ọma n'ọsụe Ihuan ye unyegbe maka ọzọ adọgbere ahụ ịma ha yebi ya awụ ekiọsị ase okiho na ya ye ma ịmarị ịma n'ọsụ Ihuedo na remiami ya ọdẹ o asụọ o ụmụ egbedo ya gbọn o gbogbo ya gbọn wẹ o asọba igbe o Ivbiedo náà sí wọn náà lọ́yọ̀ o ìwọ òdodo 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 ẹ̀mẹ̀nẹ́rà káyọ̀ o ẹ̀mẹ̀níyẹ káyọ̀ o ìwọ òdodo ọ̀wọ́ ìnáwó yígbó ẹ̀ẹ́dẹ́gbẹ̀dọ ọ̀wọ́ ìnáwó yígbó ìwọ òdodo aṣọ ìwọ̀n náà. Ẹ̀dọ̀ yìí ló wà bó tàwùdọ́ o wà ẹ̀há ètò tàbá lọ́dọ̀ rí sí wọn náà ọ̀nà pẹ́ yẹ gíọ́n ọ̀nà sí wọn náà kẹ̀bẹ́ gíọ́n náà yà pẹ́ yùnyẹ̀gbẹ́ ọ̀rẹ́ èbó ọtí wọn rí ẹrẹ ọsùnde ọbọkẹ ọtẹrẹ nani kẹ máa rí o àìsí wọn ná ìwò òdodo ẹwọn ní rádà o eye ẹwọn ní yé ká o ìyàwó ìnáwó yígbó lóòdò wọn ìnáwó yógo ìwò òdodo ìbíyé ìrìlẹ kan ó yà kókó sẹ ọ̀hún yà kókó sẹ o àìsí wọn ná. Ọ̀kíá o, gorí, ọ̀kíá o.
Okay, I anyone you know what do you boy? I see one going going gone. When my way on answer, oh where on I see one. I'm not Sir Doctor Victor Wifo, Sir Victor Wifo. I bay. Tima Richard Usunde, Sir Professor Victor Wifo, bay. Tima Usunde, ubay o you are me. Who are me? Wakubona. Who you are me? Obey do. Huh? Oh no, no. In my hand, bay. In my hand, bay, and wahon. I pay why, Toman, why are you one or swing 1 hour? I pay and wahon. A super you will. A super you will. A super you will. Oh. Young Ibo. Mami keni amwa yo. Oh well, Ogba si menogie. Ogba si menogie. Ogba si. If you answer one you. Ogba si menogie. Ogba si menogie. Ogba si. Wada ho. Akabada I heard one making a hole. Ogba si menogie. Ogba si. Ogba si menogie. Ogba si menogie. Ogba si menogie o. Ogba si. Ogba si. Ogba si menogie o. Ogba si. Do a honey, huh? Okay, I see one now. Ogba si menogie o. Ogba si. I see one now. Mother, you are. I see one now. Bẹ́sì mẹ́lógì o, ọgbà ẹ̀sì, ọgọ́ fún ẹ̀rọ àwọn ẹ̀yà náà o, ọgọ́ fún ẹ̀rọ àwọn ẹ̀yà ẹ̀rọ fún ẹ̀rọ àwọn ọ̀nà tuntun ìpokọ̀ ọ̀fí ó bọ̀dà wọn. Oríṣiríṣi ẹ̀kàràbá náà wẹ̀ ebo wa náà yóò bọ́ sí àkókò owó ní àdó ní ẹ̀ òṣòro ní ẹ̀ náà ẹ̀wọ́ ẹ̀dọ̀. Àìsí wọn náà, ọ̀kíá o, gòrí owó. Okay, oh, go ye ba. Okay, oh, go ye ha. Ogba si. Ogba si menogie o. Ogba si. Actually, go ye ha. Go ye na. Going, gone. Oh, no, see one. Chief Osebegi Ebohon. Chief Osebegi Ebohon. Amami otere ọsọ ya otere ṣe máa pẹ ìwọn náà bá ní màhíà hàn ọsẹmẹgì ẹbọ hàn yín agbọn yọ ok àkóbọ yẹ wá o àìkóbọ ní ọsẹmẹgì ẹbọ hàn lọsí wọn ni ọbẹ bá o ọbẹ èdè o ọbẹ èdè o ọ̀rẹ́ wọn náà o ọ̀rẹ́ wọn náà o ọ̀rẹ́ wọn náà o
Ya pẹ́ wà hàn. Yo, my me o do. Why the hell? Èdè na Tijuana Ivbiedo. Ivbiedo a Tijuana. You were honey, huh? Ivbiedo. You were huh? You were huh? Ivbiedo. You were huh? Okay. I'm already I see one now. I see one now. Ivbiedo. Ivbiedo. I saw it. I make you. I saw it. Going account. Ivbiedo. I saw it. Going account. Going eba. Going eha. Going ene. Going son. Going. Gone. Woo. Ivbiedo. You saw it. Oghe Frederick Utabo. Oghe Frederick Utabo. Oghe Frederick Utabo. Yeah, but yeah, I do cultural group. We are seeing we are Ihuan. Okay, my one, not sure. Agbe. Okay, Richard Sunday. Oh, I do cultural group. You know, I do cultural group. Utabo or no one yaba. Ubay. Akobode of the tomorrow Sunday. Anyway, wow. Anyway, for our obey. Hey. That the other one, now. That the other one, I want to bow kuto. Oh, he has a chintona. When a bow kuto, when a die ho. The baby so, we okaligmo. The baby so, we okaligmo. No wake bay dola. The baby so okaligmo. No wake bay dola. The baby so okaligmo. No wake bay dola. Baby so. No wake bay dola. Baby so okaligmo. No wake bay dola. Ariswa. I want to watch one no was you want to boom. Baby so okaligmo. No wake bay dola. Baby so we okaligmo. Don't wake bay dola. Ariswa. Going okay, I saw a dory rowa. And why I talk about what you are to you, boy. Oh, no, she one ye eggion can be equipment. Aris you wanna union be Oghe. The baby so okaligmo. Going eva. Okay, going ha. Ivbiedo wagayin ro nantia. Going ne. Going sir. Okay, going ha. Yo, going. Gone. I don't see one. Oh, Ambassador Sayomore Joseph. Joseph. You see one you. Mami are not bad. Akobana do kwa.
Obede ya daga wana na o ya daga wana na o Deo efe wedo Arize demi o wa ni roye o efe efe wedo Arize demi o wa ni roye o efe efe wedo Arize demi o wa ni roye o efe asiwon ni aso do bi edo no so ni wa ni ro wa bunu wa en o ri ba obo awo ari so wa ni yobo ni ma asiwon ni obi edo no so Arize demi o wa ni roye o efe wedo Arize demi o wa ni roye o efe efe wedo Arize demi o wa ni roye o efe ai wata gele do ami o wa ni roye ayi su mani do bi edo no so ayi yen gbe goyin okan o goyin eva goyin eha goyin ena goyin se yodo ma ye dore ama yin are o duwa mi han ona magu mu en na la dia o ibi edo ni wa si won pe yu yen gbe oyewe na wa mi ami yogi yan ai yin are e ma o goyin ha goyin gone ona si won ni Sir Patrick Idahosa aga tu bo de Patrick Idahosa o I mean, I get my milking o isa. I get my milking o isa. Ham. Okay, get that with Pona do why you don't want no Pona. One no Pona. Why do why you? Why you're not why you're not but I hope Ihuan actually Igata Mori Yemen Igata me Ori Yemen Igata me Ori Yemen Igata me Ori Yemen Do what, huh? You'll be able to one hour. Elle la voix, quoi? Tu pas elle est la beau bébé. Il y a ta mauvaise yémen. Il y a ta mauvaise yémen. Il y a ta mauvaise yémen ou. Elle est dans la bonne. Elle est la voix, quoi? Oubliez dans la pour elle est la beau bébé. Aïe, tu wanna? Ati wanna? Il y a ta mauvaise yémen ou. Ati wanna, wanidare, ati wanna. Oye, mama po pa o. Ebe la go begbe. Oh. I see wanna going okay, going eva, going eha, going ene, going se, going go. I see wanna that Patrick Idahosa.
Sa Patrick Idahosa. What's you want now? Ivbiedo. John Oghe, I think Guasa. I'm sorry, young boy. I play. Patrick Idahosa. Where? Usudegbe. Patrick Idahosa. Where? I bought the brother Sunday. I want to know or where ẹgbẹ́ náà àgbọ̀ máa ẹgbẹ́ ìdàgbò àpò ẹ̀ orí yé náà kò pọ̀ mà ẹlẹ́dẹ̀ àgbo bẹ ègbé ọ̀nà náà ti fọwọ́ ọbẹ̀ èdè o ọ̀nà náà nọ̀dé náà ẹ̀dọ́ yà wá ọ̀hún ẹ̀. Ẹ̀dọ́ yà wá ọ̀hún ẹ̀. Ọmọ náà ga bí ẹ̀bẹ̀ nìyá yóò ẹ̀ nà sí o. Ọmọ náà ga bí ẹ̀bẹ̀ nìyá yóò. Àrípẹ̀ Èkó. Òtù yà fi hàn òtù. Lòtù náà pẹ́ yìí. Wà hàn. Ọmọ náà ga bí ẹlẹ́dẹ̀ nìyá yó. Okay, wà hàn ní àìpẹ́ á pé wọn náà. Gorí owó ọ̀kíán o gorí ẹ̀fá ọ̀kíán o gorí ẹ̀há ọ̀kíán o gorí ẹ̀nẹ́ gorí ìṣẹ́ gorí ọ̀kíán o gone. Àti àpẹ́ Uselu Motor Park dance band ní àmì ọpẹ́ o. Lórí mọ̀tò má bẹ yẹn àpéyàgbọ́ àpè wọn ẹ bá mọ̀ ẹ̀dùn rẹ̀. Ivbiedo Patrick Idahosa wọ̀ ẹ̀yàn gbẹ ìnàmọ́gì Patrick Idahosa John Oghe Sunday kò sàrọ̀ ọ̀nà máa yọ máa yí ẹ̀ o wàá kò sàrọ̀ ọ̀nà máa yọ ọ̀dẹ́bà yẹn àná pẹ́ o Uselu Motor Park wàá kò ìbọ̀dà sàrọ̀ ọ̀nà máa yọ ọ̀rẹ́ báyìí máa yẹn o Ìṣàdọ̀ Sunday Uselu Motor Park gbẹ́ o wá gbẹ́sọ̀ wa àpòbọ́ náà Uselu Motor Park ọ̀fun Ihuan ni ọ̀yẹ̀ títì rẹ̀ dó ọbẹ̀ èdè o ọbẹ̀ èdè arábẹ́ pẹ̀ náà. Lórí gẹ́gẹ́ tá a mú wá ti pẹ́ Ihuan náà ń pè náà. Ìpè máa gbá bàbá ẹgbẹ́ o ìpè máa bá bàbá ẹgbẹ́ o ìpè máa gbá ẹ̀yìn náà ọ̀bẹ náà o. Ọ̀dẹ́ o ìpè máa bá ọ̀dẹ́ o ìpè máa bá bàbá ẹgbẹ́ o ìpè máa bá. Apẹ́ yìí àjà náà mi Ivbiedo yà fi o. Ọbọ̀gàn pàtó apẹ́ wọn náà ìpè máa gbà àbá ẹgbẹ́ o ìpè máa gbà apẹ́ Ivbiedo nà.
Wahoa. Ikpe bangba, ikpe mungba. Aba egbe o ikpe bangba. Do wa honey ah. Okay, I you wanna ikpe mangba, aba egbe mangba aso. Going ọ̀kẹ́ o, going eba, going eba, going ọ̀kẹ́ o, going eba, going eha, going ene, asi wọn na, going ene, going ise, ho. Ikpe magba, agbára ìgbé o ikpe magba. Èdè wọn ni ló wà, ìwà ìyìn rẹ̀ bá ó wà á máa o, wọn náà tó ta. Abasi wọn náà wà ní yíbọn dìmọ̀. Going ene, going ise, going eha. Going here, going gone. Going gone. Talents of Benin, that's what. The talents of Benin. Now you know why I know about talents of Benin, that's what. Agbe. Festus. We particular house eight house as well. Part O, my talk. Okay, but that is Sunday. Talents of Benin. Otai. We're led by Ihuan Cool. Obezuwa. If I told what's around my year, talents of Benin as mayor. Not mayor, no. Yeah, talents of Benin. Talents of Benin. Otimayo Sunday, Oghe, Wakobone o. Normal na. We know ya. Yeah. Bike na. If I know it na, I'm on normal o. I'm on normal. Me aso pa bo. Adai ho. Akunwa le upon pa. Oya kinuro. Meme ago vente taekia. Nagbongun enyo. Akunwa me upon pa. Ori ekinuru. Meme ago vente taekia. Nagbongun enyo. Erwari ebe na e. Ona tawuru e. Uguzi yare abio. Ona dewuye. Oh! Ika o. Yowera, yowegbe. Oh! Ihuan ahim. Agiswa, ahuan me pampa. Ori ekinuro. Me ago vente taekia. Nagbongun enyo. Eme no kware ba wo. Agiswa, going owo, going eba, going eha, going ene, going, gone. Agiswa, Savito wafo. Savito wafo. Aigbe. Yemani gbe. But okay kina wa gbona. Yeah, Jassy Jazz, the band, the Abokan o. Savito wafo gbe. Ha! Part O, Savito wafo gbe. Jeff Lugard, Victor wafo gbe. John Oghe, Victor gbe. Jassy Jazz, Victor wafo gbe. Yeah, wakubodi ya. Oh, Ihuan, Victor wafo so. Yeah, ere ya o. Ona yo kekewa o. Na yo kekewa o. Nama na. My reporter. Bender television. Edo television. Joromi, omi jo. Joromi, omi jo. Kẹ́kì gbọ́dọ̀ fẹ́ Joromi, omi jo. Mo fẹ́ wá gbọ́n náà Joromi, omi jo. Ẹ̀yin mi kò dìye Joromi, ẹ̀yin mi kò dìye o.
Jo omi kẹsẹ joro mi omi kisi joro mi omi jo agiswona ami anamaona joro mi omi ami anama going ọkẹ o going eva going ha going ne going se going ha going hiyan going going gone. Ami anamaona o Sir Dr. Professor Victor Wifo. Woo! Eri mani osu wọn o. Victor Wifo. Okay, ala igbe. Ami anama gbọ́ náà. Enu man gift Wifo gbẹ. But as soon as Professor Dausa, wife for a professor, so Victor wife for a hand. Okay. And the man gives Victor wife for tie Jeff Lugat, Sir Victor wife for a Jesse Jazz, Victor wife for a you know, Sunday Victor wife for a but oh, Victor wife for one Sunday wife for okay, Sunday. Oda gbé dọ́là yìí sá Victor Wifo yẹ wà náà nínú máa ń gí Victor Wifo àyàgbẹ̀yàwó ọ̀nà àpòbọ́ọ̀dì yẹ dó yá o àwọn ènìyàn gbẹ́pà sá Victor Wifo ẹ̀bí náà yé ewu ẹ̀rí máa nọ kó àná o ọ̀pọ̀ ń sàlọ́bùà ẹ̀rá tẹ̀ ẹ̀rá fa Etian Ivbiedo ní sí wọn yìí yẹn gbé máa ó ẹ̀ náà máa bẹ wúzọ àná dé. Ma yewe na make da ayare kate yan no pa na wagbon we na ya gebo that si hu do ye unyegbo ebo we ya ni re na ipon wa ya o wa so ni wa ya ban wa we so lugar wa ma re o ai pat o lugar just wa ma re na wa re ko na re ya akoko we na re do atangbe ya wo tangbe wo to ni wa ni rugwa wa igbaru do na wa weso age wa bu we dio no we do atotonre no we do ama so ba fe gbe ya fe opogbon na wa ise lo gbe gbe ise na oba wa ino re do wa to ipewe kete de ga ma oyo pe won dugi oba ilo bo efo ise aba to pe ise o weekend day Wednesday we share ma do koko erun owo salogbo wàyà wẹ̀sọ̀ ọ̀gbàbàdó àwíyédó àkínwó bye bye.